Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà, a kú ọdún, a kú ìyèdún. Thank you for joining me. God bless you. God bless you. God bless you. Thank you. Kane mi ni Chioma Davido. Kane mi ni Chioma Davido. Ẹ̀yin tèmi kó tó di pé mo lọ bẹ̀ yẹn. Ẹ sì á rí gba ilé náà. Fún ẹ̀yin tẹ́ ní ìkan táwọn olóyìnbó ń pè ní sinuses. Ṣé ó yé yín nǹkan tí mo sọ? Ẹ lọ wá peppermint leaf àti gloves. Ẹ máa ṣe é bíi tíì, ẹ máa sípò ẹ̀ léròkórè. Fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ sọ́fíìsì, ṣé ó yé yín, ẹ ṣe sínú flask. Ẹ máa sípò ẹ̀ ní gbígbóná. Ire o. Yes. Kane mi ni Chioma. Orí ló máa pọ̀hùn ni o. Ọrùn ló máa porí. Mi ò ní fi Davido lẹ̀ o. Ikú ló nìkan ló máa yà mí lọ́dọ̀ rẹ̀. Àfi tọ́lọ́run bá sọ wípé yes, ikú ló kù. Èmi ò ní filẹ̀ lẹ̀ o. Kane mi ni Chioma. Mo mọ̀ pé gbogbo bíkíbi tó bá wà, yes, ẹ máa fi eléyìí máa fi ṣàríkọ́gbọ́n. Kane mi ni Chioma o. Kane mi Chioma Davido. Ṣé ẹ̀ ń gbọ́ lẹ́ẹ̀kan sí i? Àfi kú o. Àfi tẹ́ bá ló kú o. Kò dẹ̀ sí èèyàn kankan tó ẹ̀mí mi ò lè jábọ́ lára lọ́wọ́ èèyàn kankan. Torí nǹkan tá a bá fẹ́ báyìí, Ọlọ́run ní sọ you shall be given. Ìgbà yẹn lèmi ò wá súnmọ́ Ọlọ́run dáadáa. Wọ́n ní èèyàn tó bá ti ní kankan, ó mọ̀ ṣe kíni? Ó mọ̀ gbàdúà. Tó bá ní kankan wàá mọ̀ gbàdúà. Ìwọ tó bá sì lè ṣépè, ó mọ̀ ṣe kíni? Ó mọ̀ gbàdúà náà ni. Ìní lè ṣépè, àdúà náà ni. Inú àdúà tí mo bá ń gbà yẹn, inú máa vindicate mi. Gbogbo ẹ̀yin elépè, inú mímọ̀ tèmi láwọn lọ́mọ ṣépè fún yín. Mi ò ní ṣépè. Máa kú o. Tó bá wu Davido kó dó gbogbo ọmọge ìlú tán, kó kúrò ní dídó, kó fún gbogbo wọn lóyún. Tí Ọlọ́run ọba ọlọ́jọ́ òní tó ti finú kan mi, tó ti push Davido tó ní kankan ṣe, tó fẹ́ fẹ́yàwó, tó fi fún mi ní ríǹgì tó náà ń fẹ́ mi, tó fún mi ní márèjì, kí n wá sọnù torí pé ó ní òun fún yàn kan lóyún, tó jẹ́ wípé èmi gan mo mọ position mi nígbà tèmi àti Davido mọ́ra. Mo mọ position mi, mo mọ̀ pé ṣíṣe ló ti ní oríṣiríṣi baby mamas. Ẹ̀yin tèmi, baby mamas tẹ́yìn rí nìyẹn o. Àwọn baby mamas míì ṣì wà tó jẹ́ wípé wọ́n ti fi owó block ẹnu wọn kán mọ́ jáde síta. Àwọn mélòó kan nínú púpọ̀ wá jáde, ẹ̀yin wá ń bínú. Like seriously, Davido is a typical example of African man. Not just African man alone. Typical example. Ó ní Davido yẹn, ó ní blood Muslim running through his veins. Kò kàn ṣe ní proper way ni. Davido, I know he's a Christian, but ó ní bí blood Mùsùlùmí ẹ wá ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀. There's any possibility pé Muslim wà níran wọn. Bó ṣe ń ṣe nìyẹn, bẹ́ẹ̀ kò kàn ṣe lọ́nà tó tọ́ ni. Davido fẹ́ níyàwó. Orí ọ̀fẹ́ Ọlọ́run ó ní Chioma ní tí Davido tó fi sọ́ di ìyàwó ẹ̀. Nítorí ọmọ Ifeanyi, ọmọ bébí wa, ọmọ alálùbáríkà. Àlùbáríkà tó wà lára ọmọ yẹn ó ju ti bàbá rẹ̀ lọ. Àlùbáríkà bàbá rẹ̀ ló ràn títí ò bá ju ti bàbá rẹ̀ lọ. Àmọ́ it was cut short. Ó yí Ọlọ́run, gbogbo ẹ̀ yí Ọlọ́run. Gbogbo nǹkan tó yẹ ọmọ ìdádámọ̀ ó yí Ọlọ́run, alhamdulillah. Wọ́n wá lò yẹn, wọ́n wá fi fún ní marriage. Yes, culture Igbo lágbára. Culture Igbo, wọ́n mọ̀ tí ọmọ wọn obìnrin bá gbọ́mọ wálé, wọ́n sọ di títí wọn ò rán yín sẹ́. Tí ọmọ wọn obìnrin wá gbọ́mọ wálé kó lọ gbóyún wá láti bòmí, wọ́n fún ní surname tí wọ́n ń lọ nìyẹn. So Davido dẹ̀ ní kò tí ì fẹ́ Chioma. Wọ́n wá ní tó bá ìgbà tí ọmọ yẹn wá ṣaláìsí, ìgbà tí ọmọ Ifeanyi yẹn tó ṣaláìsí, wọ́n ní káwọn tó lè release Ifeanyi yẹn fún bàbá ẹ̀ kó lọ sin as ọmọ rẹ̀. Ó ní pé ó gbọ́dọ̀ fẹ́ mọ̀mọ́ ẹ̀. Yes, emergency marriage tí Davido ṣe fún Chioma nìyẹn.
Davido kò níkan ṣe pé ó fẹ́ fẹ́yàwó, ó kàn fẹ́ mọ́ ṣe tìbọ̀ mú ọmọ wá kí mọ́ carry responsibility àti ẹ̀dúpẹ́ ó carry responsibilities àwọn ọmọ alhamdulillah. So bó ṣe fẹ́ nìyẹn, wọ́n wá ní orí ọ̀fẹ́ tí ọmọ wa fẹ́ sọnù. Ok, gbogbo nǹkan tí mo sọ fún yìí èmi ò dáde fọ́ọ̀mù ẹ̀ lórí mi ṣó yẹ yín bá a ṣe ká ni. So màá sì sọ yìí pé alleged but ẹni tẹ́rẹ̀ bó ṣe rí gan nìyẹn, bó ṣe rí gan nìyẹn. Bẹ́ẹ̀ kókó kan tẹ́mi wá mú wálé ni ó ní pé chioma ibikíbi tó bá wà, èmi ọmọ tó fine ni ẹ ó dẹ̀ níṣẹ́ lọ́wọ́, you understand, but kò like kó bá sọ wípé o máa fi Davido kalẹ̀lẹ̀ o lè rẹ́yàn bí Davido bó ṣe wà yẹn tó ń fún wọn lóyún káàkiri yẹn nítorí pé Davido soft, Davido mọ romance ṣe Davido mobìnrin ṣe mobìnrin dó Davido ìdodo gbàgbàgbà, Davido mọ ṣe romantically ni. Ìwọ ó tún wá ní owó lọ́wọ́, ó tún fowó yín lọ́rùn, like ta ló fẹ́ bẹ́ẹ̀ gbé irú responsibilities Davido yìí níta mọ́? Ìwọ ti di ẹran àgbà, o lè rí equivalent Davido ń ta, o lè rí equivalent Davido ń ta. So ní sùúrù ìwọ kọ́ ni àkọ́kọ́. Kí ni alákọ̀ọ́kọ́ máa ṣe? Ìwọ kọ́ ni alákọ̀ọ́kọ́ tí wọ́n fi gbé wọ jáde, tí wọ́n fi sọ ẹ́ di bàbàrà, you understand? So nítorí pé o ti mọ̀ pé wọ́n kọ́ ni alákọ̀ọ́kọ́ yẹn, ṣe sùúrù mọ́ bá bẹ́ẹ̀ lọ, you understand? Gẹ́gẹ́lé àdànkíá tó bá wu Davido kó fún gbogbo Nàìjíríà lóyún, but anytime tí Davido bá wá sọ́dọ̀ ẹ̀ ìwọ relax, ẹ̀mí ń gbọ́ rúmọ̀ kan pé ó dàbí pé oyún ti wọbẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ alhamdulillah, tó bá rí bẹ́ẹ̀ fara rẹ̀ balẹ̀ jókòóyún wọ̀ dẹ̀ mọ́ surprise lọ́la o, pé Davido there's every possibilities náà pé bó ṣe fi òkà tí ẹ lọ́wọ́ pọ̀ ti marry ẹ ó lè ti ṣe bẹ́ẹ̀ fẹ́ lòmíì. Mọ́ jẹ́ kó ṣèkì ẹ, mọ́ jẹ́ kí àwọn wèrè yẹn kí wọ́n tirin bọ̀ ọ́ lábẹ́, kí wọ́n lé ẹ jáde nílé Davido. Like all this maintenance, body maintenance, níbo ni irú owó bẹ́ẹ̀ yẹn ti fẹ́ jáde? Irú owó bẹ́ẹ̀ yẹn ibo ló ti fẹ́ jáde láti maintain ara, láti beautiful bẹ́ẹ̀ yẹn? So kò sí èèyàn kankan tó lè gbérú ẹrù tí Davido ń gbé fún ọ̀pọ̀lọpọ̀ baby mamas rẹ̀. So it will be very hard fún àwọn baby mamas ti Davido láti rí èèyàn tó máa fit into the shoes of Davido tó bá kù nínú ayé wọn, you understand? Àyàfi tó bá jẹ́ pé obìnrin náà ó ní tẹ́lọ́rùn, ó dẹ̀ kọjú mọ́ iṣẹ́ tó dẹ̀ ń ṣe, ìtẹ́lọ́rùn tó wá ní ó máa jẹ́ kí iṣẹ́ yẹn tó jẹ, kò ní fojú sí ibòmíì. Otherwise tó jẹ́ wípé kò ṣiṣẹ́ kankan lọ́wọ́, ẹ kàn ń sọ kọkùnrin mú wá, kò sí ọkùnrin tó máa fit into the shoes o. So therefore gbogbo nǹkan tẹ́ bá ní tẹ́ fi ń tọ́jú ara yín tí ọkọ Davido fi mọ́ padà wá, gbogbo ẹ̀ ní kẹ́ mọ́ ṣe, you understand? Gbogbo àdódùn nínú káràmásìkì tó bá mọ̀, gbogbo ẹ̀ ní kẹ́ mọ́ ṣe, àwọn ọkùnrin kan wà lórí àwọn Davido yẹn, bẹ́ẹ̀ lo àdódùn fún wọn, ìyẹn ò ní kọ́ mọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì, ìyẹn jókòó mọ́ lọ, bẹ̀t àdódùn tí wọ́n bá lò fún yẹn ó máa jẹ́ kó padà wá. Àbí ká kọyín tàdódùn lé nìkan mọ́ ara ó ti dijọ́ mi. So chioma gbogbo àdódùn tó bá mọ̀ lò ó kó máa jẹ́ kó padà wá, bẹ̀yìn ò ní pé kó mọ́ lọ dẹ́lòmíì. Ṣé bẹ́ẹ̀ ìtẹ́yìn mọ̀ ni àwọn míì sì ń bọ̀ lẹ́yìn. So chioma fọwọ́ gbà báyìí. Davido nìkan ṣe o, wọ́n fẹ́ Davido nìkan ṣe lórí ìyàwó pé ó fẹ́ ìyàwó, you understand? Wọ́n fẹ́ force ẹ jáde síta, wọ́n fẹ́ force ẹ pé chioma divorce. Don't try. Tó bá gbọ́, don't try it. Don't just try it. Yes, don't just try it. Orúkọ yẹn fit ẹ, Chioma Adeleke wàhálà ó fit ẹ. Prestige ni fún ẹ láyé àtàwọn ọmọ rẹ. I call me peace. This is On Point by 2 using my words for this. Bye for now.